على أسآله على المؤمنين به إلى يوم الدين mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ tó sì lè gbogbo ọ̀rọ̀ mùsùlùmí ti dáàbò kankan àtọ̀jágbà àtọ̀jọ́ méjì àtọ̀jáfà àtọ̀jáfà ṣé mùsùlùmí sáà ní ọ́ ọgbà pé mùsùlùmí ní ọ́ ilẹ̀ Yorùbá làwọ̀ ọ́ Nàìjíríà lásìkèrè làwọ̀ ṣùgbọ́n kò rújú ìtàn kékeré tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ mú ẹ̀kọ́ jáde ń bẹ̀ kò rújú pọ̀ jọ ìtàn Nàìjíríà àti mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ rẹ̀ iná nìtàn Yugoslavia ẹ̀yà bí Yorùbá Haúsá Ìgbò bá ti máa ń dákọ̀ tẹ̀máwọn ẹ̀yà bí náà wà yàtọ̀ sí Haúsá Ìgbò á ka mẹ́jọ mẹ́sàn-án nínú Yugoslavia nìkan bí Nàìjíríà ni Yugoslavia náà gẹ́gẹ́ bí gíní o Nàìjíríà ṣé ẹ wá nínú Yugoslavia ẹ̀yà tọ́jọ́ wájú tọ́jọ́ Yorùbá jù tọ́jọ́ mùsùlùmí Yorùbá jù ẹ̀yà Bosnia ni nínú Yugoslavia ní Bosnia àti Herzegovina wà sábà pẹ̀lú Herzegovina àbí nínú Yugoslavia ló wà ní Bosnia ẹ̀yà Yorùbá yẹn gẹ́lẹ́ níbi ìka mẹ́ta àjọ Bosnia bá a ṣe nínú Nàìjíríà yìí o nàmbà 1 báwo ni Yugoslavia ṣe rí ẹgbẹ́ rẹ̀ níbi tọ́wà so in 1992 Bosnia àti Herzegovina wọ́n yọ kúrò Yugoslavia fọ́ ẹ̀yà méjèèjì yẹn wọ́n yọ àdúgbò ìlọ́pọ̀ àwọn Bosnia wọ́n yọ àwọn ẹ̀yà kánbẹ̀tẹ́ pè ní Serb wọ́n pè ní Serbo àwọn dáìgẹ́ bí Igbo wọ́n wá rọwọ́ mú wọ́n lọ́mọ ogun wọ́n wà ní ọmọ ogun ọ̀nà tí ẹ lè gbà understand àwọn tí wọ́n pè ní ará Bosnia níbi àfijọ́ tàbíjọ́ jọra wa ọ̀nà mẹ́ta wọ̀nyí ẹ sáré sọ kí n tó wá sọ ìṣòro tí mùsùlùmí ilẹ̀ Bosnia ní tọ́jọ́ orú ìṣòro tí mùsùlùmí ilẹ̀ Yorùbá náà sí tó ní 1992 tó mìnira ti dé tẹ́tí bèèrè fún mìnira ní wàhálà náà ti bẹ̀rẹ̀ wàhálà ìwà mú owó ẹ̀sìn lọ́wọ́ ìtọ́pẹ́jẹ́ ẹ̀sìn wọ́n lè máa gbóòórùn ẹ̀ kéékèèké ní kọ̀sẹ̀ tọ́rọ̀ pé yọ́ padà di kan ńlá wọ́n lè máa gbóòórùn ẹ̀ nígbà tó wà lábẹ́ Yugoslavia àwọn mùsùlùmí Bosnia wọ́n lè máa gbóòórùn rẹ̀ pé àkáyé ìtiwa o especially àwọn Christian especially àwọn ẹ̀yà Serb táwọn ìlú Serbia láti lè máa gbóòórùn rẹ̀ wọ́n tá ti jọra wa mẹ́ta kan rẹ̀ number 1 ní Bosnia percentage Muslim ọ̀bẹ̀ ọ̀bẹ̀ ẹ̀jọ percentage àwọn Muslim ilẹ̀ Yorùbá lóòótọ́ àmọ́ra wọn oníwádìí kan tẹ́ ní Mùsùlùmí nílẹ̀ Yorùbá o generally àwọn 60% kọ́lẹ̀ ló bí ma sọ pé àjù 60% lọ Mùsùlùmí ní Bosnia àwọn 52% tẹ́gbọ́n ẹgbẹ́rún lé àwọn náà àwọn tó mọ́ sọ pé àjù 60% náà náà wọ́n lè pé 50 yá kò sí ìrùjú mẹ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn mùsùlùmí lápọ̀jù akólájì bí Bosnia ibi ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí ilẹ̀ Yugoslavia tí wọ́n ń gbé ní ìlú tàpè ní Bosnia wọ́n ń gbé láàrin àwọn kèfèrí lọ́rọ̀ pẹ̀lú àwọn wọ́n jọ ń gbé àti kèfèrí àwọn kèfèrí lọ́wà lọ́gọ́ wọn àwọn kèfèrí ẹlẹ́yàmẹ̀yà Christian ni wọ́n bí Igbo tí ó jẹ́ pé wọ́n ní access sí nǹkan ìjagun àwọn mùsùlùmí ní Bosnia àwọn ò láṣẹ sí nǹkan ìjagun wọn rọ̀wọ́ mú ní ológun but àwọn ẹ̀yà Serbia ní wọ́n rọ̀wọ́ mú
àwa mùsùlùmí ẹ̀ Yorùbá àrọ̀wọ́ níbi ológun àwọn Christian àti ọmọ Ìgbò ọmọ Ìgbò òṣùnú ọmọ ológun ó ti jagun rí wọ́n sì mọ ogun wọ́n máa jẹ́ ń pèlè ogun Yorùbá mùsùlùmí kò sí kàkà tó ṣe rí ń bẹ̀ bí ọ̀dẹ̀ ni wá tí ò rí owó orí nàkànàkà rí nàkànàkà tá a rí rí àgẹ́ẹ̀dẹ̀ àfikọ́gbọ́n àwọn tí ó sojú wọn àmọ́ bọ́n ṣe lè sọ fún generation tí ń bọ̀ ní ọ̀jáwọ̀ ọmọ pé nàkànàkà rí nígbà yẹn ó náà ní nàkànàkà ìgbà tí wọ́n ní kàwé kájọ kàwé tí wọ́n jáwọ̀ kàwé ó yẹ káwọn ẹ̀tọ́ ṣáájú wa kán bá wa sọ́dọ̀ àtàǹbọ̀ irú bó ṣe gbóná tó gẹ̀ẹ́gẹ́ kí ni á mìn àwọn àná ọjọ́ ti ẹ̀ dáadáa ń gbà wọ́n kàn jàjà ẹ̀ bá ṣe rí ni in tí á mìn ní òye máa dà wà láàmú lónìí ìwé táàkà lọ́jọ́ tí wọ́n ń fọ́ọ̀mù Nàìjíríà yẹn ọjọ́jọ́ wípé àtọ́kọ́kọ́ kàwé àwọn lọ́wọ́ post àwọn tó kọ́ wà post kò sí ẹ̀tẹ́ bá ń dé lẹ́yìn àwọn tí wọ́n tọ́jú ẹlẹ́sìn tí ẹni wọ́n máa ṣe kéré ni wọ́n máa kó bẹ̀ ìyẹ́dẹ̀ ń lọ bí bá ṣe ń sọ̀rọ̀ àti èyí parẹ́ láti gbà tí wọ́n ti kó alẹ́rú táàfi gbòmìnira tàbí dìbò alágbádá di òní tí mò ń sọ̀rọ̀ àti èyí parẹ́ kí là ń parẹ́ wọ́n lo pé àwọn ṣáájú adọ́fíìsì dé báńkì dé gbogbo mínísírì wọ́n lò ó máa ra nǹkan tí wọ́n fi taari àwa sẹ́yìn tí wọ́n fi kó ara wọn wọlé ju àwa lọ àìtètè kàwé wá wọ́n máa program ni torí nígbàtẹ́lẹ̀ gbé ìwà tàbí àwọn adájọ́ nílò ẹ̀ ọ̀yẹ́kẹ́ ẹsẹ̀lẹ́yàmẹ̀yà bẹ̀ ọ̀yẹ́kẹ́ aláwọn kálukú tó bá fẹ́ kàwé kọ́lọ kàwé ọ̀yẹ́kẹ́ sọ pé ẹni tó bá fẹ́ kàwé tó bá jẹ́ mú kó tó ìjó kọ rẹ̀ àbí kó di Christian lágbàtẹ́ ti ṣe bẹ́ẹ̀ mùsùlùmí tí ì bá sọ máa lè kò ní bá yín kàwé ìwé tí ó mú ṣe ọlọ́run ọba rẹ̀ irú àwa níwò àfa àwa sọ̀wọ́ bàbá sèkà báàgì Muhammad irú bàbá mi ní ìsìn ara àwọn kìí ṣe bàbá mi kìí ṣe ẹnu sèkà báàgì ló ti gbọ́ pé kí wọ́n kàwé lára pọ́lísì yẹn ẹgbẹ́ mi sìn tí wọ́n rí pé pọ̀dá fẹ́ gbogbo ti Islam làwọn ti rí lọ́dọ̀ àfa àti ẹ̀ náà bí a sọ fún dáàdì tèmi pé kò gbọ́dọ̀ kàwé àmọ́ bàbá tó bí èmi Sheikh Abdul Muhammad ló protect Islam pẹ̀lú fatwa pé ẹmẹ́ ìlọ léèwé kìtìbọ́n ní àmọ́ kàwé ẹmẹ́ ìlọ léèwé iléèwé lọ́wọ́ ní ìṣẹ́yọ́ sọ ìdí kìfìrí bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ó gbọ́rọ̀ ń gbà wọ́n di kìfìrí so nípa bẹ́ẹ̀ àwọn tó ti ṣẹlẹ̀ lọ́hùn ó yá mọ ònílé lórí látàná ni kí wá ká máa ṣiṣẹ́ tó lágbára lé lórí lọ àmọ́ iṣẹ́ táwọn bàbá wa tó ṣáájú wa lọ tí wọ́n ṣe kèèyọ tó torí kò léètò láti pilẹ̀ ó kálukú wọn kàrí pé ẹgbẹ́ sọ wá dèrò ẹ̀yìn wọ́n sì dásùkù lẹ̀ àwọn wárù létí ẹ̀ na wárù létí ẹ̀ àwọn méjì ò lóókọ wọ́n wó kọ̀ọ̀kan wọ́n fi dásùkù lẹ̀ àwọn Muslim community àìmẹ́yìn school náà dálẹ̀ Ìwó Muslim community àgbáríjọ Ìwó Muslim àwọn ni wọ́n ní high school tí wọ́n pè ní Baptist high school lónìí Ìwó high school ni ará Àwó tí wọ́n jẹ́ mùsùlùmí over 90% tí wọ́n jẹ́ mùsùlùmí another school yẹn lẹ̀ wọ́n wà rí tíṣà wọ́n sé wọn wọ́n àjẹ́ kí ìjọba ó fún wọn tíṣà wọ́n àrí tíṣà wọ́n àwọn òdìdí ìlú dásùkú lẹ̀ tí wọ́n wà rí tíṣà wọ́n á tẹ̀ sáwọn Baptist àwọn ẹwà fún wọn mọ́jẹ̀ mọ́ pé táwọn bá kó tíṣà lẹ̀ fún yín àjẹ́ wípé ẹ pa ọkọ̀ Ìwó high school ẹ padà sí Baptist high school gbádùn lẹ́wù àti project wọn bó ti kú olówó ara wo àwa lásì ìkáwá o àwa lá nílẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ pọ̀ ilẹ̀ ẹ̀ ó tó dá ìfẹ́sì ní ilẹ̀ wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ ìyí tí mo sọ yìí ọ̀sẹ̀lẹ̀ lẹ́lẹ́ ẹbí àwọn ẹ̀dẹ̀ lérè bó ṣe ṣẹlẹ̀ ń wo ọ̀sẹ̀lẹ̀ lẹ́lẹ́ ọ̀sẹ̀lẹ̀ ń jọrọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú táwọn mùsùlùmí tó ipá àmì á níbẹ̀ bọ́n ṣe ṣe pẹ̀lú wa nù bẹ́ẹ̀ àwọn tó sojú wọn gbà wọn kárí àwọn generation tí ń bọ̀ ọ̀kárí wà lọ kí ló dé wọn ní movement tó yẹ kọ́ continue iṣẹ́ láti gbà wọn bí ìsìn tí gbogbo wọn máa jí táà máa mọlé lórí ìtàǹbá mọ́dé ẹ̀gbọ́n mẹ́sàn
àwọn akẹ́dé àwọn abẹ́rẹ́ sí máa study tàn rí àìsẹ̀ study tàn rí àwọn ń kojú ìṣòro tó pé ó ti pẹ́ bí ìgbà pé ó ẹsẹ̀ sí kíni ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní tó lè fà ó náà ni pé ìdarí wa wọ́ látọjọ́ tá a ti gbàlejò òmìnira tá a ti gbàlejò amúnisìn ìdarí wa wọ́ kó tó di pé amúnisìn dé ìdarí wa wọ́ ńgbà amúnisìn dé ìdarí wa yìí pẹ̀lú nàkànàkàn wàhálà tá a rí christianization tá a rí ìdarí àwa mùsùlùmí ò tún léètò tó fi lè kojú tí ń bẹ ńlẹ̀ kódà nígbà tá a tún gbòmìnira bí bá ṣe ń sọ̀rọ̀ àṣẹ pariwo náà ni pé èyí ìdarí wa yìí múra tó ìlú Bosnia irú tí mo ń ṣẹlẹ̀ yìí tí mo ń sọ yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń ṣẹlẹ̀ Bosnia ó kú lára ilẹ̀ Yorùbá ó ṣe ti kọ́ fún Nàìjíríà ó ṣe ti kọ́ fún ọlọ́mọdé òfò làwà wà a support kọmọ jẹ́ yọkùn káàtù sí máa lọ bẹ̀t bí ṣe ń lọ yìí ó sọ máa kọ̀ fún ṣe rí yọ ọ̀fọ̀ ṣùgbọ́n àmọ̀gbà tí ọ̀fọ̀ rẹ̀ ṣe ṣe rí fífọ́ rẹ̀ ó lè jẹ́ àsìkò òṣèlú léètọ́ pé ó lè jẹ́ òṣèlú tí ń lọ yìí ó lè jẹ́ ọdún mẹ́rin mi fífọ́ Nàìjíríà ti súnmọ́ torí pé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí bí ọ̀pọ̀ ó ti fọ́ tí wọ́n bá fọ́ kán kéde pé ó kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó ibi tá a bára wa lónìí ó fẹ́ burú ju kó pọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ Yorùbá wò ní ẹ̀yìn wa ẹ máa wo nǹkan márùn-ún tí wọ́n fẹ́ dápọ̀ ẹ̀ lára àwọn ará Bosnia kẹ́ ẹ máa wò lára Yorùbá mùsùlùmí náà Yorùbá mùsùlùmí àbíkà mùsùlùmí ilẹ̀ Bosnia wọ́n ní ìṣòro márùn-ún ìṣòro aláwọ̀kọ́ ni wípé masáfà albaida bainahum wa baina ad-duwal al-islamiyya bẹ́ẹ̀ bá ń kàtà mùsùlùmí Bosnia lọ wọ́n nípìlẹ̀ ó níbi tí Islam wọ́n ti wá àtọ̀dọ̀ àwọn ará Turkey ni láyé àwọn Osmaniyun ni wọ́n ṣiṣẹ́ lára àwọn ará Bosnia tó sì gba Islam lọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn àfá àwọn àná ọ̀rẹ́ Lárúbáwá ni wọ́n kódà àwọn ará Bosnia wọ́n rẹ́mà àwọn Lárúbáwá tó súnmọ́ tí wọ́n wà láàlàá Europe bí àwọn Syria àwọn Palestine Syria súnmọ́ area yẹn àwọn Syria ọ̀rẹ́ Turkey yẹn àwọn ará Turkey ló gbé Islam lọ sọ́dọ̀ wọn so tí ará Bosnia bá fẹ́ tẹ̀síwájú mọ̀ àbọ̀wọ́ lóòfẹ́ lọ wo bó ṣe ṣe Islam nílùú Islam tí ó bá dó Turkey Syria ilẹ̀ ọwà tàbí kọ́kọ́ orí Palestine tó bá wá Islam ìlú ẹ̀ káàkiri àmọ́ ní píríọ̀dù tí wà láyé fẹ́ ṣẹlẹ̀ wọ́n ríro wọ́n rí láfojújọ wọ́n ríro wọ́n ní àlápọ̀ wọ́n jọ ṣe kankan náà kódà kò sí program kankan mọ́ tó jẹ́ Islamic program láàrin àwọn mùsùlùmí Bosnia àti àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ aládùúgbò wọn ní country ní ẹ̀tíkẹ̀tọ̀ wọ́n ní kankan tí a fi jọ ń ṣe mọ́ wọ́n jọ ronú wọ́n jọ ṣòwò wọ́n jọ kẹ́kọ̀ọ́ wọ́n jọ ṣe ẹ̀ka wọ́n ti parẹ́ mọ́ inú àwùjọ wọn kódà tẹ́ bá ń wo àwọn mùsùlùmí Bosnia ẹ̀rọ bí èèbó ní ẹni ẹ̀rẹ́ òkè rápẹ̀rẹ̀ Islam lára wọn wọ́n ti westernize wọn ẹ̀dàpọ̀ ní tí mo wíwú ṣé èyàn rápẹ̀rẹ̀ Islam lára èyí Yorùbá náà ẹ̀yin Yorùbá tààlẹ̀ fojújọ fojújọ Lárúbáwá àwọn wèrè kẹ́tẹ̀ tí pàtàkì ìṣẹ́ ni pé ìpìlẹ̀ yìí ṣe Lárúbáwá pé ẹgbàgbé Lárúbáwá tẹ́gbọ́ pàtàkì ọjọ́ àgbẹ̀ òjìgbàgbé Lárúbáwá àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n ń wá láti ilẹ̀ Lárúbáwá tí wọ́n ń parí ẹ̀kọ́ wọn nílẹ̀ Lárúbáwá tí wọ́n ń wá
ìwà tí ó ń wù kò lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí pàtàkì ilẹ̀ Lárúbáwá wọ́n tẹ̀lé máa bú lábá gan pé àwọn lábá lọ́kọ́ wọn nípò púpọ̀ sáwọn ẹgbẹ́ àwọn tó bá ti lọ ìjọ kan mọ̀ gbọ́ mo wo íńtánẹ́ẹ̀tì ẹnìkan sì ṣe pé gbogbo ẹ̀dẹ́ lọ àwọn ilẹ̀ Lárúbáwá kò ní dá fún yín wọ́n á rò bí bọ́yá ara àwọn Yorùbá nation ni wọ́n á farabalẹ̀ àti mùsùlùmí náà tó nítorí mọ́sálà kèkè yí àdàsán táwọn ti bí ń sàlàyé nígbà pé wọ́n nímọ̀ pẹ̀ wúwo tẹ̀lé mọ̀ kankan táàbà sọ́ra wọ́n lè gbé sí wọ́n tẹ̀tí ń gbé ọ̀tẹ̀ Lárúbáwá ọ̀tẹ̀ Muslim country wọ́n gbé sí wa nínú mùsùlùmí náà ní yáwó wọ́n á gbé sí wa nínú wọ́n á kọ̀yìn rẹ̀ sí ẹni táà lè sàǹfààní bá ṣe wà ní láàrín àjẹ́ Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí mùsùlùmí kankan lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ẹ̀lẹ̀ tẹ Haúsá kọjá ẹni tó súnmọ́ Muslim world dáadáa ní Nàìjíríà nínú àwọn ẹ̀yà kò sẹ́ni tó tó Haúsá ní bẹ́ẹ̀sì Saudi Arabia kò sí dúwálù Islamiyya kankan ní Áfíríkà ìtàúsọ̀ ní bẹ́ẹ̀sì rẹ̀ bẹ́ẹ̀sì gẹ́gẹ́ yóò bóòlì kò sí bí Yorùbá bó ṣe fẹ́ sọ pé wọ́n ṣọ̀rẹ́ ará yòókù nítorí ọjọ́ ìṣòro tó ní ṣọ̀rẹ́ Haúsá tó bá ti ṣọ̀rẹ́ Haúsá yóò jẹ́ kí mọ̀sáfà tó tún jìnà sí kó wà láàrin ìwọ àtàwọn alábọ̀mọ̀ ìyá rẹ̀ tí bí mo ṣe sọ̀rọ̀ ń tọ́pọ̀ jù láwọn orílẹ̀-èdè Lárúbáwá wọ́n recognize Yorùbá mùsùlùmí tó Haúsá tí a bá fẹ́ gbà pọ́jẹ́tì ńláńlá kalẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ àti kí wọ́n kọ́ rí Haúsá àti Haúsá bá tọ́ka pé máa gbé bọ̀ wá sílẹ̀ lù kí lẹ́rù rẹ̀ ní bí Haúsá ní jẹ àǹfààní àwọn ọ̀rẹ́ tó yẹ kájọ máa jẹ Haúsá ní jẹ kódà investment Haúsá káàkiri Muslim world tẹ́ bá gbé sí ti àwa mùsùlùmí Yorùbá ẹ̀mọ̀ gbọ́mà ìlú ọ̀rẹ́ tí táwọn ní Haúsá 100 ẹ̀mọ̀ tó bá wà 1 tẹ́ ó ti kéré jù irú tó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí ilẹ̀ Bosnia nìyẹn ìyẹn ni wípé kò sí àṣepọ̀ kankan láàrin àwọn àtàwọn ọmọ ìyá wọn lórílẹ̀-èdè rí especially àwọn orílẹ̀-èdè súnmọ́ wọn ẹ dákun àwa náà ta ní ń bá wa ṣàṣepọ̀ lápòjú bá ti jẹ́ Yorùbá Muslim tàjẹ́ lẹ́sàn ẹ̀ ó yẹ ká rí country Lárúbáwá kan tó ní membership ní United Nations tí ó máa tẹ́ àyà sí ọ̀rọ̀ wa torí tọ́rọ̀ bá di pé ìka dàrú tán irú country ni ó máa gbẹnu wa sọ o ní ó lọ gbé fáìlì wa lọ United Nations pé àwọn ọmọ ìyá mi kan bẹ́ ń bì ẹ má jẹ̀ wọ́n pọ̀ màrá yòókù o ilẹ̀ Bosnia nínú problem tí wọ́n kọ́ ní òun náà nìyẹn wọ́n ẹ̀sẹ̀ wá àwọn Muslim country ẹ̀sẹ̀ sí country pé wọ́n ẹ̀sẹ̀ sí conference nígbàtí àjẹ́ wọn tí wọ́n pa wọ́n dáadáa wọ́n ẹ̀sẹ̀ sí conference pé bóò láti lè ràn wọ́n lọ́wọ́ question ni bóò láti ràn wọ́n lọ́wọ́ wọ́n ń wo ta ló jẹ mọ́ wọn nígbàtí a sì pa wọ́n dáadáa tí a ti bó òkú wọn wọn ò rẹ́ nìyàn kẹ́kẹ́ sí àwọn tí sì ń pa wọ́n èrè wọ́n ń pàrọ̀ wọn ìrànlọ́wọ́ láti ta bẹ́ẹ̀ náà ló jẹ́ pé dúkìá tí ẹjọ́ ni wọ́n ti jẹ gàbá lé nínú country ẹ̀sìn oníkílò òní ní ìṣòro kejì fún mùsùlùmí ilẹ̀ Bosnia ó náà lè ṣòro àìyí understand Islam dáadáa generally ní over 90% tí wọn alùsùnà nílé level international standard tọ́lápẹ̀ alùsùnà ó lè jẹ́ sófí náà ọ̀nà alùsùnà ní sófí wà ọ̀nà wọn ní sálàfí wà ọ̀nà wọn alùsùnà tágbàrà alùsùnà wà ní èdè ayé àwọn aláwá ń sàdáyàrí láàrin pé sálàfí làwà alùsùnà tàwà tá ń pèrà wà yìí àtà ń tẹ̀lé rí ni sófí náà alùsùnà ní ìyẹn ni pé lè fi bẹ́ẹ̀ rí sí à tọ́lọ títí àbáwọn ẹ̀yà ní ọ̀dọ̀ pé ti hàn jìnà pọ̀jù Súfí sèrè ọmọ ìyá wa nítorí àjọgbà Kùránì pọ̀tàkù Kùránì kò sì taka díìsì tẹ́ ẹ bá rí Súfí tó bá taka díìsì záàgùn kìí sí ìlànà tó kọ́mọ̀n ìlànà àwọn tí a máa wọ gbóni
kápẹ́lá ní àwọn onímímọ̀ lọ́mọ tí ń pè sófí onímímọ̀ àmà aláìmọ̀kan kò sí tẹ́ẹ̀lì gbọ́ lẹ́nu ẹ̀ kódà aláìmọ̀kan inú àwọn asúnà náà tó náà bá sọ̀rọ̀ báyà ìwò ẹ̀rì pólì rẹ̀ ti wúrò nínú àrùsúnà ṣé inú àrùsúnà kan ní àwọn kan ti jáde tó yẹ pé bóṣó ògùn wọn èlò sí wọn èlàbọ́ wọn sí wọ́mọ́tò ṣé àríwá pọ̀ àríwá náà ti jáde àríwá ní Boko Haram ti jáde yes bó tilẹ̀ yẹ pé Boko Haram yẹn iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá Islam bẹ̀tà nígbà tí wọ́n sọ̀rọ̀ information kan lẹ́ẹ̀kan wọ́n ní àwọn Boko Haram yẹn wọ́n gé sókòtò wọ́n fi rọ̀gbọ̀n lẹ̀ ta ní gé sókòtò ta ní rọ̀gbọ̀n so mùsùlùmí tí ń bẹ ní ilẹ̀ Bosnia wọ́n láàkì Islamic understanding wọ́n alágbọ̀ọ́yé àmọ́ mùsùlùmí ni wọ́n sì gbàgbọ́ mùsùlùmí láwọn so nítorí ara bí wọ́n sì jìnà sí Muslim world yẹ wọ́n hàn lára ọwọ́ àlúkà tó affect wọn fún wọn lẹ́kọ̀ọ́ tó tó bẹ̀ bí o bá ṣe rí náà ṣe bẹ́ẹ̀ bọ́ majority wọn lẹ́kọ̀ọ́ àwọn tí sáà máa ń lẹ́kọ̀ọ́ ló wọn bí àwọn tó lọ sílẹ̀ Lárúbáwá lọ kẹ́kọ̀ọ́ wá tán bá ti wá dé tán bá fi ẹ́ sì máa mú àwọn eré àlú yẹ Islam wọn yàtọ̀ tọ́rọ̀ bí ẹ máa sọ ẹ̀yọ́ òrìjìnà kẹtẹ́ bọ́ tako Islam wọn ọmọ ní o wọ́n ò sẹ́rẹ́ ní sàlàyé fún àgbàtàwọn èèyàn tó ń jáde tẹ́ tó lọ kẹ́kọ̀ọ́ bí irú ọ̀dọ́ wá ní ìná ẹlẹ́ẹ̀kẹta wọ́n à ní ìjókòó àbí ká sọ pé institution tó tó darí wọn bèèrè tàṣẹ pé yóò gbìjà wọn tó tó ní o ìgbà tí ìyà dé ní tó dálẹ̀ ìgbà tí wọ́n pa wọ́n náà tó rí pé ẹja serious ìjókòó ìkápẹ́ bá ní tó represent gbogbo ìlú tí mùsùlùmí wà àti local government tí mùsùlùmí wà àtẹ́rí àti mùsùlùmí wà òun yóò ti mọ̀sọ̀rọ̀ tí ó ní kó tó di pé ó lá ogun lọ yóò ti mọ̀ sọ́ọ̀fù àbí òun sì rẹ̀ bí ó tí líǹkì máa ará àta ìsànlẹ̀ tí wà lábá dé ará àta ọ̀bá tètè líǹkì mọ́ tó ní wọ́n ti mọ̀ ìbọ́sà mẹ́rẹ̀mẹ̀wò ọba ó ti gbé fáìlì ẹ̀dẹ́ Saudi kọ́mọ̀ ti gbèdé Qatar kọ́mọ̀ ti gbèdé bá bẹ̀ẹ̀ ó sàárẹ̀ sí sàrí wọ́n ní gidi kankan ó kàdùkú kan sẹ́ni Islam rẹ̀ ládùúgbò rẹ̀ ní mosque ẹ̀ alákàtí wọ́n ní mosque wọ́n sì máa belong sí mosque ó ní mélòó ẹ má gbàgbé tí wọ́n sọ kí ni aláàkọ́ wọ́n jìnà sí Muslim world ẹlẹ́ẹ̀kejì wọ́n jìnà sẹ́kù ẹ̀sìn àgbòyí tí wọ́n ní ó kéré ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kankan tó kó wọn jọ tó lè gìjà wọn ó kálukú ń ṣe Islam rẹ̀ ń bá mú ẹgbẹ́ mẹ́sùn ń bá mú wá ṣe rí number 4 wọn ìyà tó jẹ wọ́n jù nígbàtí wọ́n fẹ́ máa decide tàti àti yà lọ wọ́n ní political system tó represent ti wọn sọ pé àti rí Christian wọ́n fẹ́ ọkọ̀ ìṣọ̀kan wọn o náà ni ó represent political system wọn torí pé ìjọba ò lè recognize individual kọ́ wá máa kí individual máa ìjọba ètìtì individual àpapọ̀ ní mọ́sí gẹ́lẹ̀ orí ìjókòó àárín ìjókòó àpapọ̀ tíjọba sọ pé òun fẹ́ fi sẹ́rẹ́ tó tó bá ti rí òtírà mùsùlùmí tó bá rí ti Christian ẹgbọ́míyé tó bá rí ti Christian kìí rí ti Muslim ò ní political institution kankan tó represent wọn wọ́n sì ní personality tó nìkan ọmọ tí ó máa act bí kí ni o political system tí ó máa ṣiṣẹ́ bí ìgbàgbò ní ẹrẹ́ wọ́n wẹ́ àwọn ló sì pọ̀ jù wà láàrín lọ́pọ̀ jù better Christian wọ́n wà well organized wọ́n sì ní political institution tí represent wọn torí tàbá ti fẹ́ ya tí wọ́n bá ti rí political system mú ti wá
ó lè mọ́pẹ̀rẹ̀ rẹ̀ ní political party àbí group bẹ̀kẹ́ rí pé ọ̀rọ̀ ta fẹ́ sọ nípa bá ṣe darí ìlú yìí bá àbà rí àwọn ìjókòó yìí ẹ ti yọ mùsùlùmí lẹ́ẹ̀bẹ̀ ọ̀rọ̀ táwọn Christian bá lọ mítìn àpapọ̀ tí wọ́n bá gbé dé náà wọ́n ó fi ránṣẹ́ sí mọ́sálásí àtàdúgbò wọ́n ní kẹ̀kẹ́ tó lọ pé àìwáìwáìwá o bẹ́ẹ̀ bá pe àwa táwà jẹ́ Christian ẹ pe àwọn Muslim náà o bọ́dì tẹ́ẹ̀sì pèrè gbogbo bọ́dì tí a lè lé mẹ́wọ̀n kò sí kan tó gbẹnu wọn sọ so no political activities no political institution àbí representative kò sì sí personality gidi now in Yorùbá land ní ọkọ̀ Islam ta ló represent wa politically àwòrán nílẹ̀ Yorùbá débi yí pé gọ́ọ̀nà márùn-ún yàtọ̀ sí Ọ̀ṣun tọ́lọ́rọ̀ nínú gọ́ọ̀nà mẹ́fà nílẹ̀ Káàárọ̀ Oòjíire yàtọ̀ sí Ọ̀ṣun tọ́lọ́rọ̀ nú gọ́ọ̀nà márùn-ún súọ̀ dáadáa tí ọ̀lọ́rọ̀ nú ọ̀lọ́rọ̀ kankan ló Christian ni wọ́n ta ní ń gbẹnu wá sọ tó lè sọ fún wọn pé ẹ máa pín tí wọ́n rẹ̀ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni kan bá ní àwọn kan ní ń gbẹnu wá sọ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbẹnu wá sọ ṣe ní political strength tẹ́ ẹ fi lè bá wa béèrè ẹ̀tọ́ wa politically dìbò lè sọ̀rọ̀ tí àwọn gómìnà márààrún àbí mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n bá present Christian fún election ní ìtàkù dín ní state by state Christian náà yóò tó máa continue lọ kò sẹ́ni tó lè stop wọn pé àwa náà ní interest ẹ bá ní pé ibi a bá ti jẹ́ mú majority tẹ́ ẹ̀ bá ti mú Muslim gómìnà rẹ̀ majority ní alọ́sùn láàrín sùn alìjọ́rìtì gómìnà wa gbọ́dọ̀ ní Muslim lọ́rọ̀ fún wa níbi gómìnà wa ti sìn nípínlẹ̀ Ọ̀ṣun tọ́rọ àwọn tábà dí ọ̀dọ̀ wa láàrín sùn ní tábà pìyà lèrè sára wa ní ọmọlúwàbí ní ìṣẹ́ wọ́n sọpá ara wa ní wa wọ́n sì wáyé rí wọ́n sì dí ọ̀dọ̀ àwọn Christian náà wọ́n mọ̀ kódà ọ̀gá pásítọ̀ ní tó rántí wà ń bẹ́ ǹdọ́kù ní kẹ́yà bá kẹ́ súnmọ́ gómìnà kẹ́ kọ́ wọn láwọn àgbọ́yé ẹ̀sẹ̀ dáadáa ó lè bá àjọ pé ìjọ wọn bá ń ṣe mítẹ́nì àwọn mẹ́fẹ́ fàtẹ́mọ́pẹ̀ ní security council Ìbàdàn wọn ti máa ṣe gómìnà ó lè máa represent wa lórí gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí Islam bó ṣe yé wọn tó ti yé ọ̀rẹ́ mọ́ lórí pé kò yé ẹ̀rọ máa dápàá rẹ̀ ó yé àbí ó yé ó máa yé náà institution wo gúrùpù wo sẹ́rábítà ní àbí muslim ní ọba wa sọ fún wọn ní Lagos State pé next governor must be a Muslim Ogun State and North Muslim la fẹ́ báyìí àwọn majority Ọ̀yọ́ State Muslim la fẹ́ Ọ̀ṣun State Muslim la fẹ́ ní Èkìtì àti Oǹdó ẹbá ní Muslim ṣe gbákejì agbègbè òní fún àní Muslim mẹ́ẹ̀ tọ́rọ ní majority mẹ́ bẹ̀tẹ̀ àwọn yòókù yìí ta ti jẹ́ majority ẹyọ̀ ǹdá Muslim fún wa ta ní ọ̀sán tí gbogbo pàtí ọmọ pa àndára ta ló ní political strength lọ yóò ṣe sí Bosnia kí ìyà tó tọ́ sí wọn yóò sílẹ̀ Yorùbá ètò wá burú jù ẹlẹ́kẹ̀lò ẹlẹ́kàrẹ ẹgbọ́n Bosnia wà ní movement tí ń rúgbá pẹ̀lú pé yóò rúgbó kò ní movement wọ́n lack awareness torí movement ni máa create awareness wọ́n à lè kò sí revolution lórí jẹ́ pé àwọn ń pa wọ́n ọ̀kàn pa wọ́n náà ní ọ̀sẹ́ni kan tó tó bẹ̀rẹ̀ láti sọ pé ẹ má pa wọ́n mọ́ àwọn tó pa wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n sì pa wọ́n àwọn ará Afghanistan lọ́nà tó jìnà lọ́hùn àwọn wọ́n sọ pé tí ẹ bá stop àti máa pa wọ́n àwọn ń kó ara àwọn bọ̀ ìgbà yẹn làgbáyé tó wò wípé ṣe ìpé kan tó fẹ́ strange fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ṣe rí ẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí ṣọ̀ṣẹ́ ẹ̀rẹ̀ kẹta tó lè tọ́ bá gọ́ọ̀lù kúkúṣẹ́ tó lè takòrò lé lórí ìlú Bosnia ni wọ́n sọ worldwide recognized information
àbí izu àbí fáìl tí wọ́n pè ní Srebrenik kọ́ ni wọ́n pè Srebrenica genocide. Srebrenica genocide. Ìlú kan ní Bosnia náà pè ní Srebrenica. Ìlú yẹn mùsùlùmí ló lù bẹ̀ pa. Ìgbà bí ẹ̀yà Yíbò lápèjúwe táwọn sábà máa ń jẹ́ Christian ní ẹ̀yà Serb, Christian ni wọ́n á ní àwọn sọ́jà tí wọ́n bínú. Wọ́n fẹ́ dí òkà Muslim tó pọ̀ yẹn kù kán lè pe Bosnia tuntun lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ra lómi ẹ̀tọ́, lẹ́yìn ìgbà tí wọ́n bá òmìnira kán lè pè ní Christian country. Bí àgbáyé bó ṣe pà Christian náà ń darí àjọṣọ̀kan àgbáyé tó, wọ́n sì gbà bẹ́ẹ̀ pé lóòótọ́ náà pa mùsùlùmí papòpà ní Bosnia. Countries tágbé Bosnia yìí, àwọn ọmọ ìyá yìí ń bẹ̀. Wọ́n wòran tí pẹ́ntùká fi ṣẹlẹ̀. In 1992 wọ́n wòran dìgbà yẹn. Gbà tó di 1995 wọ́n wá wọ ibi ìlú tí wọ́n dákọ̀ yìí. Srebrenica àbíga wọ́n wọ́ bẹ̀. Wọ́n dẹ̀ pa mùsùlùmí ní jojoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́, wọ́n ń pa wọ́n fún odidi 11 days. Ìṣẹ̀lẹ̀ yẹn July ló ṣẹlẹ̀ 1995, July 11, 1995.